Ẹ káàbọ̀ padà Miliki Express lẹ́tọ̀ ètò náà ní Miliki Express. Àlejò mi ti wà níkàlẹ̀ báyìí, wọ́n ti wà níjókòó, wọ́n ti wọlé pẹrẹwu. Àlejò mi lórí ètò tèmi òṣèré orí ìtàgé ni wọ́n. Wọ́n á máa ṣe fíìmù, wọ́n á máa direct, wọ́n á máa kọ script. A lè pè wọ́n ní behind the scene man torí ẹ̀yìn kámẹ́rà ló máa ń sábà wà. Àmọ́ gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú motion pictures, pẹ̀lú theatre, pẹ̀lú ìtàgé káàkiri ẹbí wọn kàn sára sí wọn, àwọn náà ń bẹ́ẹ̀. Àlejò mi lórí ètò tèmi wọn lórúkọ méjì, wọn a máa jẹ́ Mr. Kayode Adekunle Adebolarinwa. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ ṣé olóòtú. Ẹ bá mi ṣe hello sáwọn ará ilé wa. Ẹ kúlé ẹ̀yin èèyàn mi gbogbo. Èmi ni ọmọọba Kayode Adekunle Adebolarinwa. Mo jẹ́ òṣèré. Mo wà níwájú kámẹ́rà, mo tún wà lẹ́yìn kámẹ́rà. Ibi tí mo ti ń bá bọ̀ ó pọ̀, mo fẹ́ lè ní Ọlọ́run ló ṣẹ̀dá mi tó dá tíátà mọ́ mi, ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe fẹ́ rìn kórí mọ́ mi, so mo ní láti lọ join àwọn ẹgbẹ́ òṣèré oríṣiríṣi. Èyí tó ṣe pàtàkì jù ní ti àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ Adébáyọ̀ Sàlámì, Sunday Ọmọbọ́láńlé àti Lánrewájú Hassan tí wọ́n jẹ́ alákòóso àwàdà kẹ́ríkẹ́rí níbi tí mo gbà kọjá. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí má ti bẹ̀rẹ̀ mo máa ń fẹ́ ní àṣeyọrí lórí gbogbo tí má ti dáwọ́lé. Ìgbà tí mo débẹ̀ wọ́n náà ti dẹ́gbẹ́ sílẹ̀ láti 64 pé wọn ò ṣe graduation jáde ń bẹ̀ bí ìjà àbí nǹkan náà máa ń bá. Mo ní lẹ́nu ìgbà tí mi wọlé yìí a ṣe movement yẹn fún bí ọdún 7, ṣùgbọ́n nígbẹ̀yìn mo dúpẹ́ a ṣe graduation jáde ń bẹ̀. Láti ìgbà tí a sì ti jáde mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ti gbé oríṣiríṣi nǹkan ṣe, mo ti ya fíìmù tèmi, even fíìmù àkọ́kọ́ Kútọ́nù ni mo ti lọ yà á. Mo ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi àwọn Ògúndé, mo ṣiṣẹ́ pẹ̀lú Kọ́lá Olóòtú, àwọn tó ń jí bá mi ṣígbìn, Kọ́ládé Àlàbí, wọ́n pọ̀. Tọ́ mo mi kọ́lẹ̀ torí ẹ̀kọ́ ti wá pọ̀ báyìí tí mo fẹ́ kọ́lé ni. Ok, tá bá ní látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ tíátà, mo máa ń gbọ́ wọ́n ní tán máa ń wáṣẹ́ tó easy jù iṣẹ́ tíátà ni. Kò sí nǹkan bàbàrà tó ń ṣe ń bẹ̀. Ibi kan jí lóòrọ̀ kan jójó iná ni. Wọ́n bá dẹ̀ ti jó tán kan tó padà sílé. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo tún wá ń gbọ́ pé wọ́n ní béèyàn bá ń wá discipline, bọ́ bá ń wá gbogbo ohun tó ń jẹ́ discipline láyé, wọ́n ní kán wá sí iṣẹ́ tíátà. Mo fẹ́ jẹ́ kẹ́ bá mi yànnà náà àárín yẹn, bóò ló ti jẹ́? Iṣẹ́ ni. Àwọn èèyàn náà máa ń pè ní eré. Tẹ́ bá bá wa ní location tí wọ́n bá tan iná lé wa lórí tá bá ń làágùn báyìí, ó ju ti ẹni tó ń kọlẹ̀ lọ. So iṣẹ́ ńlá ni. Èmi ní bí ìlànà tèmi tọ̀ tó tíátà ni mo ṣe. Ijó, orin àti eré orí ìtàgé. So kò dẹ̀ sí èyí tí yóò mú yàn lágùn bẹ́ẹ̀. Kò sí èyí tí yóò sọ yàn di èèyàn bẹ́ẹ̀. Ayé àtijọ́ àwọn obìnrin náà tiẹ̀ máa ń lé wa sẹ́yìn. Irọ́ ọmọ mi ò ní ṣe tíátà, àwọn oníranù ló ń ṣe tíátà. Ṣùgbọ́n a dúpẹ́ lóde òní. Mo ní àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé àwọn olówó fi jíìpù gbé ọmọ wá bá mi. Even ibi tí mo lọ́mọṣẹ́ dé mo láwọn àgbà, mo ní arúgbó, mo ní ọmọ tí ò jọ ọmọ ọdún 9 lọ tó jẹ́ pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ló mú wá pé àwọn fẹ́ kó wá kọ́ṣẹ́ tíátà. So ó ti yàtọ̀ sí ti àtijọ́. Téèyàn bá wo iṣẹ́ ribiribi tí àwọn bàbá wa ti gbèsè síwájú ní ayé ìgbà tó ń ṣe travelling theatre, wọ́n máa ń lọ láti ìletò kan sí ìletò kejì láti lọ fi eré orí ìtàgé dára wọn lárayá. Ṣùgbọ́n ìgbà tí fíìmù bẹ̀rẹ̀, a rí pé kíní ẹ̀ dínkù díẹ̀. So bá ṣe tún tẹ̀síwájú nìyẹn. So léni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ lè ní eré fíìmù ti fẹ́ gba stage dànù lọ́wọ́ wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá fẹ́ mọ̀ nípa tíátà dáadáa gbọ́dọ̀ gba bí stage yẹn kọjá. Níbẹ̀ gangan ní ìpìlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ok, ní ayé tí a wà ń sìn, mo fẹ́ compare tíátà tí ẹ̀yin ṣe láyé ìgbà yẹn sí tíátà tá ń ṣe láyé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wò pé mo ní ability. Àti ní téèyàn bá lábílítì, èèyàn tún máa ń kọ́ mọ́ ni. O lè lábílítì kó má mọ ìtọ̀nà bọ́n ṣe ń lo ability yẹn. Àmọ́ láyé tá a wà ń sìn, wọ́n ní béèyàn bá ti lówó yóò di star. Ó kọ́ṣẹ́ o kò kọ́ṣẹ́ o, tó bá ti lówó tó lè sọ̀rọ̀ ẹ̀, tó lè ya fíìmù fúnra rẹ̀, tó lè di producer, yóò di star. Iṣẹ́ tí wọ́n ń ṣe ní ayé ìgbà yẹn àti tíátà tí à ń ṣe ní ayé ìsìn,
mo fẹ́ kẹ́ bá mi yànnà ìyàtọ̀ wo lẹ́yìn rí láàrin ẹ̀, ṣé improvement wà ni àbí kò sí improvement rárá? Ẹ ṣé olóòtú. Ní ayé àtijọ́ nígbà tí a máa ń ṣeré orí ìtàgé kò fi bẹ́ẹ̀ sówó. Tá bá lọ sí ìlú kan, tá bá pariwo káàkiri pé a léré nínú hall báyìí ẹ má bọ̀, tí àwọn èèyàn bá dé owó díẹ̀díẹ̀ ni wọ́n ń san nígbà yẹn. Ìyẹn ò dá wa padà torí pé à ń tẹ̀síwájú. Àwọn tán jẹ́ bàbá wa wọ́n kàn ṣe kódà omi ṣe débi pé kò lówó, kò sí nǹkan tó lè tọ́ka sí. Ṣùgbọ́n láyé òde òní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé sinimá ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ di olówó lénìí. Ara àwọn tó ti kọ́lé ńlá, ara àwọn tó ń lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀, a dẹ̀ rí àwọn tó jẹ́ pé wọ́n lọ ìlú òyìnbó bí ẹni lọ Ìbàdàn padà sẹ́kọ̀ọ́ ni. So ó ti yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ni pé àfọkànsí, tí wọ́n bá ti fọkàn sí nǹkan tó ń ṣe. Ayé gba stage náà, àwọn tó fọkàn sí wọ́n rí tí wọ́n ṣe, ṣùgbọ́n kò dàbí kò sí owó. Ṣùgbọ́n láyé òde òní owó wà ń bẹ. Náà bá fẹ́ pe ẹnìkan pé kó wá hàtì níwájú kámẹ́rà ń sìn láyé tí wọ́n ti ń san ẹgbẹ̀rún lọ́nà igba fún ẹnìkan ṣoṣo. Ẹgbẹ̀rún lọ́nà igba yẹn tó ṣe téèyàn bá ní lọ́wọ́ ní ayé àtijọ́ olówó ni. Yóò tún ṣẹ́kù. So nínú eré sinimá tí à ń ṣe, ẹlòmíì lè gba àwọn tán lè gba owó ilé tó 3-4 nínú ẹ̀, ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ owó tán máa fi kó, tán máa fi gbalé, tán máa fi jẹun, tán máa fi ṣẹ̀ṣẹ̀ wá gba irinṣẹ́ tó jẹ́ ohun èlò. So ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. A sì ti rí pé Ọlọ́run ti bùkún wa lẹ́nu ẹ̀. Ok, ẹ jẹ́ kí n bi yín, mo he sọ nínú ọ̀rọ̀ tí nígbà tẹ́ ń sọ̀rọ̀, ẹ ní tíátà ti lajú ń sìn ayé ìsìn, àwọn tó ń ṣe láyé ìsìn wọ́n ti lówó, wọ́n ti kọ́lé jànràn mọ́tò bọ̀gìnì lọ́ngùn, ẹlòmíì yóò sì gba owó tó jẹ́ pé èèyàn kan ní ò gbà, wọ́n wá fi ṣe fíìmù láyé ọdún, wọ́n lè fi ṣe fíìmù 15 òun lèèyàn kan gbà ń sìn. Àmọ́ dé àwọn àgbààgbà tí wọ́n ti jìyà ẹ̀, tí wọ́n ń bẹ láyé ọjọ́ òun, tí wọ́n dẹ̀ ṣì ń bẹ, téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ nu wọn lénìí, èèyàn ò fẹ́ bu ẹkún pé àwọn tán jìyà tíátà rẹ̀, kí ló dé tí wọ́n jọrọ̀ ẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n dé ní dídé láìpẹ́ yìí ni wọ́n ń jọrọ̀, ni wọ́n ń lówó, ni wọ́n ń kọ́lé. Ẹ ṣé olóòtú. Ọ̀rọ̀ ńlá ni. Ní ayé àtijọ́, àwọn tí wọ́n lè rọ́ọ̀lù eré sinimá bíi sẹ́lúlọ́ọ̀dù nígbà yẹn wọn ò tiẹ̀ pọ̀.